torí àìtí mọ ìtajẹ́ torí pépà London lélẹ̀ torí Mohbad tó kú òun ló wà ní pépà London ibi tí important ọmọ Yorùbá àti influence tí à ń create níta tí ẹ̀ tí nílà káyè tá à ń sọ fún yín torí bọ̀bọ̀ tó kú Nàìjíríà yẹn pépà tèmi òun lélẹ̀ UK paper torí wọ́n pè ní Metro newspaper torí Metro newspaper tó bá wá lọ sí page 3 àbọ̀rọ̀ ọmọ yẹn nísìn tó bá lọ sí page 3 wàá kà níbẹ̀ fáwọn tó wà ní UK ni o bọ̀ ìwọ tó sì ní UK nísìn èmi ni máa láti kà fún ẹ wọ́n sọ pé Afrobeat singer Mohbad death leaves fans distracted joríran ẹni tó kú Nàìjíríà wọ́n sọ̀rọ̀ ẹ̀ ní London important Yorùbá nìyẹn níbi tí value wa dé tẹ́yìn ò mọ value yẹn nígbà tá a bá dẹ̀ ti mọ value ara wa ọlọ́mọ ayẹyẹ pé nígbà tá a bá kú lọ́mọ máa mọ value wa sórí nínú pépà Nàìjíríà nínú pépà UK òun ni wọ́n kọ síbẹ̀ wọ́n gbé picture ẹ̀ sí màá jẹ́ kíyàn kan máa sọ fún ẹ pé ìgbàlà kan tó wà níbòmí sígbàlà kankan lẹ́niwẹ̀ ó yá máa wo ohun tó ń lọ lọ́nkán wọn náà máa fojú lóúnjẹ bẹ́ẹ̀mi náà ṣe ń fún lóúnjẹ wọn náà máa fojú lóúnjẹ bẹ́ẹ̀mi náà ṣe ń fún lóúnjẹ à ń sọ fún yín pé Nàìjíríà ò ṣiṣẹ́ at least wàá ṣáà máa rí bí London ṣe rí láàárọ̀ ọjọ́ 14th September 2023 ní aago 9 àárọ̀ fẹ́ lọ rí ìwọ ọ̀tán ni lórí tó tán lórí tí kánà ìwọ náà máa wọ bí London ṣe rí láàárọ̀ yìí tí gbogbo ẹ̀ tó ń lọ tápátápá ibi tó bá jọ ládùúgbò ẹ ní Logun State ó lè bá máa tẹ̀ síbẹ̀ ibi tí bíbá bá jọ ní Lagos State bá ń tẹ̀ sínú comment section jọ torí Ọlọ́run ibi tí bíbá bá jọ ní Ọ̀yọ́ State ní local government kan ṣáàbà ń tẹ̀ síbẹ̀ ibi tí bíbá bá jọ ní Èkìtì bá ń ṣàtẹ̀ sínú comment section kó lè bá ń sọ local government yẹn ibi tí bíbá bá jọ ní Ondo State ṣáàbà ń tẹ̀ sínú comment section ibi tí bíbá bá jọ ní Ogun State bá ń tẹ̀ sínú comment section gbogbo ẹni tẹ́ wà ní Kwara State náà ibi tó bá jọ ní bíbá bá ń tẹ̀ sínú comment section ṣe wá rí i pé kò sí gbàlà kankan ju pé ká gba Yorùbá Nation lọ òun ni ìpolongo tatúmúwá fún yín láàárọ̀ ẹ̀ ní àìkú ọjọ́ ìsinmi ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta ìníníjọ́ Thursday sórí àwọn tó ráyé wá lélẹ̀ nísìn ṣòrí bá yàrá gbọ́mọ wọn bẹ́ẹ̀ wọ́n gbọ́ wọn lọ sí nursery nìyẹn ṣòrí yẹn eré àtó lóyún yẹn nísìn tó ń rọra ń tẹ́tẹ́tẹ́tẹ́ yẹn àlàáfíà ti tóra bó ṣe wà yẹn mo á kí gbogbo èèyàn olólùfẹ́ wa tẹ́tí tó darapọ̀ mọ́ ètò Koiki Media ètò táwa ti ń polongo Yorùbá Nation lélẹ́yìí o sí tó kàn wá pẹ̀lú Nàìjíríà kọ́ Nàìjíríà mi Nàìjíríà tó ti lulẹ̀ Nàìjíríà tó ti báyé yín jẹ́ through education ó ti báyé yín jẹ́ through healthcare security àwọn ọmọ kan lọ́nà jí gbé láti August wọ́n náà ti san 13 million olórí burúkú àwọn military yín àti DSS àtọlọ́pọ̀ lòṣì wọ́n rí nǹkan kan ṣe sí àfikún máa oppress ẹ̀yin tẹ́ bá wọ dread tó bá ní iPhone àwọn yẹn lọ́wọ́ máa oppress àwọn terrorist tó ń jí yín gbé nínú gbó wọ́n ṣí kankan sí mo máa kí gbogbo ẹ̀yin tèmi ní Lagos Island ẹ̀yin ẹ̀gbọ́n mi Yẹmí Fátókẹ́ mo kí ẹ Lánrè Lámínà mo kẹ́yìn tẹ́ wà lórí TikTok àwọn èèyàn ti bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀ ìṣòrí pé kò sí generator tó ń pariwo gbàgbàgbàgbàgbà níta ọmọ yẹn ló ń lọ sí school nísìnyí ìṣòrí ọ̀rá ń driver rẹ̀ lọ sí school so kò ní dúró kò sí nǹkan kan tó jọ ìgbà tó ti jáde nígbà tó yẹ kó jáde bọ́ọ̀sì ń dúró déyàn torí pé kí ni bọ́ọ̀sì ìjọba ni driver máa gbowó ọgọ́ta lọ́rọ̀ driver lóye kò nídìí láti máa ṣe wàhálà kò dàbí àwọn dánfó mọ́ọ̀lù ẹ̀ tó ń gbé yín káàkiri tó bá yé yín jẹ́ wọ́n pe àwọn ní National Union of Road Transport àwọn wèrè Lagos State ẹ kó control gbogbo transportation Lagos State wọ́n gbé fáwọn àwọn wèrè táwọn oppress yín gbogbo àdúgbò sádùúgbò junction to junction ọ̀kadà tó bá gùn a máa ṣe wàhálà nínú oòrùn á wá pa gbogbo yín
gbogbo church lọ ti tì nísìn, church kan ló wà lẹ́gbẹ̀ẹ́ mi, olúkálùkù ti lọ síbi iṣẹ́, àwọn mechanic ló wà lẹ́gbẹ̀ẹ́ mi. Àwa ń sọ fún yín pé Yorùbá nation, ìwọ tí wọ́n ń sọ pé Nàìjíríà òṣìwò, ṣé Nàìjíríà tí Lugard dá sílẹ̀? Ọmọ jọ̀wọ́ níbẹ̀ kò sí gbàlà kankan ju pé ká gba Yorùbá nation lọ, òun nìkan ni gbàlà tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀. Tó bá lọ gọ̀ pẹ́rẹ́ náà ẹ̀kọ́ tán ẹ̀ sí kankan tí Bọ́lá Tinubu lè ṣe bó ṣe wà yẹn, ó máa gbìyànjú tí ó máa lọ náà ni, lẹ́yìn ọdún 4 á tún padà wá. Tẹ́ bá dìbò fún again, tẹ́ bá dìbò fún Buhari, tó bá wá mọ̀ United Nations General Assembly rally ń bọ̀ látọ̀n the 19, ìwọ náà darapọ̀ mọ́ wa, àbọ̀rọ̀ mọ̀ yẹn nísìn. Èmi ló ń pè ní Koiki Media, gbogbo London ni màá fi wọ̀n yìí lọ́tún lọ́sì, kí wọn náà lè mọ bí London ṣe rí, in case tó bá lè gba visa wá sí London, at least wà ní knowledge bí London ṣe rí, bí London ṣe rí lélẹ̀ láàárọ̀ yìí. Òun ti ta síta, London làwà. Nàìjíríà kọ́, Nàìjíríà tó ti lulẹ̀, Nàìjíríà tó ti báyé gbogbo yàn jẹ́, ó ti báyé arúgbó jẹ́, ọmọ tó bí gan lánàá gan ti báyé ẹ̀jẹ̀, ọmọ tó ṣẹ̀ lóyún ẹ̀gàn Nàìjíríà ti báyé ẹ̀jẹ̀. Nàìjíríà yẹn ni wọ́n wá ń save, òun save Nàìjíríà fún Sàràkí, Dàpọ̀ Abíọ́dún, gbogbo àwọn gómìnà yẹn, gbogbo ilé ló ti omi yalé àgbàrá ya ṣọ́ọ̀pù, gbogbo businesses tẹ̀ ń ṣe bọ́ ṣe ń gba business mọ́ yín lọ́wọ́. Ẹni tó ń kọ́lé àwọn ọmọ nílé ò jẹ́ kẹ́ gbádùn, ní database, terrorist lẹ́jọ́ ń gbé lẹ́jọ́ ń sùn, òwa náà ń wá ìgbàlà, ibo ló ti fẹ́ rí ìgbàlà náà? wàá try gan. Jọ̀wọ́ níbẹ̀ sẹ́, APC fraudulent fraudster party, PDP fraudulent fraudster party, Labour party ọmọ ìyá kan náà ni gbogbo wọn. Àfi Sowore nìkan nìyàn dáadáa láàrin gbogbo wọn, àwọn tó kù criminal ni wọn. Ẹ̀ẹ́dẹ̀ ní dìbò fún Sowore, ẹni kó lọ bẹ̀rẹ̀ as a local government chairman, ẹ̀yin born bastard. Mo kí Azeez ní Miami, mo kí gbogbo èèyàn ti Koiki Media. Mo ní mi ní last man standing, no retreat no surrender, ìpolongo ìgbàlà tàwa lójoojúmọ́. Bẹ́ẹ̀ ṣe ń lọ sórí àwọn church services yín àti àwọn onímọ̀ṣáláṣí oníṣẹ̀ṣe tẹ̀lọ́ ń gbàdúrà, ìwọ náà wá wá sí ibà ẹ̀, kó wá wo bí nǹkan ṣe ń lọ, kó wá wo bí ayé ṣe láti rí. Ayé yìí a máa wá a máa lọ náà ni. Ọlọ́run fọ́run kẹ́ Mohbad, tí ó máa kó wọ́n dárúkọ Mohbad ní London. Jẹ́ tó fi wọ̀n, in case tó bá yẹ pé kò bá mọ̀, in case sórí Mohbad ní pépà ti London, tí wọn náà ti rí, ní London ni mo wà, ni mo ti ń kà nínú pépà wa. Wọ́n pe pépà yẹn ní metro, sórí date tó wà lára ẹ̀, sórí 14th, sórí London dẹ̀ nìyẹn, at least ìwọ náà ṣáà rí pé ní London mo wà, Mohbad nìyẹn, kò yẹ mí sí. So ìwọ tó bá dá mọ̀, nínú London, pépà London, sórí ẹni tó kú Nàìjíríà, ọmọ Yorùbá tó kú tó ń kọrin, sórí déètì yẹn 14/09/2023, ẹni pé ní London mo wà. Ṣé wọn náà ṣáà rí pé London, ṣáà rí pé ìgbà yóò jọ òjò Ṣòdì, kò rẹ̀ jọ abúlé Ẹ̀gbá, kò rẹ̀ jọ ojú Ẹlẹ́gbá, sórí pé London ni pépà tèmi nìyẹn. Ìwọ náà jẹ́ nínú ẹ̀, sórí important Yorùbá nìyẹn ní gbogbo àgbáyé. Sórí date 14th, sórí pé London ní bíbá ẹ̀, ṣe pé London ló ń pè bíbá ẹ̀. Bíbá yóò ṣe Manchester yàtọ̀ sí Birmingham yàtọ̀ sí Coventry yàtọ̀ sí Milton Keynes, Leeds ó yàtọ̀ sí Hull yàtọ̀ sí Scotland tó wá yàtọ̀ sí England yàtọ̀ sí Wales. Wèrè ó fẹ́ máa pọ́n Nàìjíríà lé, Nàìjíríà ò ló fẹ́ máa pọ́n lé, Nàìjíríà táyé ẹ̀ ti bàjẹ́. Gbogbo àwọn ọmọ yín ló ń tajà káàkiri yẹn, wọ́n ń ta wóróbo, sórí gbogbo àwọn ọmọ kéékèèké ló ń lọ sí school, báwo lẹ ṣe fi compete pẹ̀lú wọn lọ́jọ́ iwájú nígbà tó ti bà ayé yín jẹ́ ní Nàìjíríà? Gbogbo àwọn ọmọ tó yẹ kó lọ sí school wọlé lọ sí school, owó school ti lọ sókè. Ẹ̀rọ àwọn ọmọ UNILAG tó ń protest, wọ́n ní láti 25,000 wọ́n gbé lọ sí 250. Níbo ni kò ti rí? Bí yàn bá ń ṣolóṣó gan, níbo ló ti fẹ́ rí 250,000? Àwa ń sọ fún yín pé ibi tí ìgbàlá wà òun ni pé kólúkálukú tó dọwọ́ mú yẹ ẹ̀. Àwọn kan máa ní a máa tún ṣe àfẹ́fẹ́ àwọn, mo rí àwọn kan tó náà wà ní Amẹ́ríkà, wọ́n náà àwọn APC àwọn born bastard ìjókòó sí Amẹ́ríkà ń pariwo APC. Ẹ̀yin ò ṣe padà lọ Nàìjíríà kẹ́ kó gbogbo fámìlì yín lọ sí Nàìjíríà. Ó easy láti máa pariwo APC láti London, láti Amẹ́ríkà, láti Canada.
wọ́n láyé wọ́n ní wá Nàìjíríà ìbáwọn náà sá lọ ni bá a ṣe ọmọ lúkà ẹ sá kúrò Nàìjíríà ẹ wá dé abroad àwa ń sọ nísìnyí pé nǹkan yóò lè wọ̀ nígbà tí Tinubu bá ṣe tán nísìnyí gbogbo ojú àwọn ọmọ Yorùbá ojú yẹn á já ojú gbogbo yín máa já sórí ọmọ kan ló ń tìlọ yẹn nínú bọ́ọ̀gì yẹn sórí òun ló ń tìlọ nínú bọ́ọ̀gì yẹn àwọn tó ráyé wá nìyẹn ẹ̀yin tẹ́ wà ń lé ráyé wá o ìgbà láti wá di pé Yorùbá nation kó dúró kò bá jẹ́ lọ́la ló máa dé kò bá jẹ́ náà tún la ìgbàkigbà tó bá máa dé no retreat bẹ́ẹ̀ náà ṣe ń polongo ìgbàlà pé káwọn èèyàn bá kú wọn máa lọ sí heaven báwa náà ṣe máa polongo Yorùbá nation náà nìyẹn bẹ́ẹ̀ náà ṣe ń polongo pé tó bá kí wákàtí márùn ò ní bá ànábì Muhammad sallallahu alaihi wasallam báwa náà ṣe máa polongo ilé náà nìyẹn bí wọn náà ṣe ń sọ pé àwọn oníṣẹ̀ṣe pé tó bá ṣẹ̀ṣẹ̀ ṣe mẹ́tẹ̀ẹ̀ta yẹn báwa náà ṣe máa polongo Yorùbá nation yẹn ṣèbíjọ́ àtijọ́ rẹ ti ń polongo pé ayé máa parẹ́ táyé ò tí parẹ́ ó ṣe wá ń bi mí péjọ́ ni Yorùbá nation fẹ́ dé bomb bastard ni ẹ orí òpè ṣọ́ọ̀ṣì tó ń lọ ṣé wọ́n sọ pé bàbá ẹni Jésù ń bọ̀ padà bomb bastard ni ẹ lẹ́ǹkan sí tó bá tún bi mí péjọ́ ló fẹ́ dé ó bá ti dé ló máa dé náà ni lọ́ fọkàn ẹ balẹ̀ so àwa náà ń ṣe kí ni à ń ṣe polongo lọ́wọ́lọ́wọ́ gbóhùn sókè Koiki Media ló ń sọ̀rọ̀ èmi ni bàbá gbogbo yín sọ fún pé èmi ni last man standing èmi ni last man standing yín èmi ni last man standing yín èmi ni last man standing bàbá wa last man standing Koiki ni last man standing ẹ lọ ń dúró de àwọn àǹtí yín tó ń sọ fún yín pé Nàìjíríà máa dá Nàìjíríà òṣìwò Nàìjíríà tó ti bàjẹ́ Nàìjíríà tó ti bà ayé jẹ́ thank you driver tí driver bá gbé ẹ wá sọ pé thank you torí kò gbé ẹlùgbẹ́ a sọ pé thank you driver àbọ̀rọ̀ mo yẹ nísìn mo ní èmi ní last man standing yín àbí pé àbá olùkọ́ ló ń ṣe é sí lọ́n bí lè pé Nàìjíríà máa work níbo ló fẹ́ àdúgbò ló fẹ́ work sí níbo ló fẹ́ work sí ó jẹ́ káwọn àwọn guy máa sọ fún mi pé Nàìjíríà máa work èmi sọ fún mi pé Nàìjíríà ò lè work ibà ilé mi ń gbé ayé ò lè tẹ̀síwájú ó ti lọ́ọ̀kì gbogbo ayé yín economy Nàìjíríà ti púẹ́ ó ti lọ́lẹ̀ Yorùbá nation ni no going back ó ní gbàlà no retreat no surrender Yorùbá nation ni ó yá jẹ́ńbẹ̀ owó ṣe ń lọ láàárọ̀ yìí lórí pọ́nrún yẹn ń ta tatátátá ni ó kí a tó bí mi lọ́mọ Ìgbòho ṣá ìmọ́lẹ̀ Yorùbá ó kí ẹ dáadáa a jẹ́ kí ẹ̀kọ́ máa fa bú ẹ fèrè àwọn ajá tó ń lọ níwájú yìí àwọn ajá yẹn wọ́n ráyé wájú ọ̀dọ̀ wa Nàìjíríà lọ́dún tó wà hàn fèrè àwọn ajá yìí fèrè àwọn ajá yìí wá ẹ jẹ́ kí ẹ̀kọ́ máa fà bú ẹ pé Nàìjíríà máa ṣiṣẹ́ Nàìjíríà ṣiṣẹ́ tì Nàìjíríà tó ti yọ kúrò nínú máàpù àgbáyé sórí ajá tó ráyé wá lélẹ̀. What's the name? What's the name of the dog? Pardon? What's the name of the dog? He's called Red. Red. Sorry. Hello, Red. How are you? How are you? Red? How are you? You taking it for a walk? Yeah. Okay, all right. Have a great day, Red. Thank you. And tó ráyé wá nìyẹn. Sorry, ajá tó ráyé wá nìyẹn. Sorry. Òwò ajá yẹn ráyé wájú wọ́n tó wà Nàìjíríà lọ́wọ́ wèrè. Ajá yẹn nísìn ó ní treatment tó máa ń fún lọ every month bó ṣe wà yẹn. A lọ máa pariwo. Ẹ ká lọ mú train. Ó yá. Gbẹ́sẹ̀ ńlẹ̀. Ya. Ó yá èyí tó ń gbé wa lọ nìyẹn. Àti wọ̀ náà ló tún kù. Orí pé èrò ti kún nínú ẹ̀. Àwọn tó ń lọ bí iṣẹ́ nìyẹn. Àwọn tó ń ṣe kíni. Àwọn tó ń lọ bí iṣẹ́. Ṣẹ̀ náà níṣẹ́ ni orí yóò kù. Èmi Koiki ò níṣẹ́. Eléyìí tí mo ń ṣe lójoojúmọ́ kọ́.
ìyẹn ti dìde lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n lè jókòó nígbà míì ó ti dìde mo ti fi voice mi gbé dìde ó ti dìde kúrò lẹ́gbẹ̀ẹ́ mi one bastard gbogbo ọ̀dọ̀ nílùú yìí ni àjọ máa jẹ́ pẹ́ ni àjẹpẹ́ ayé nílùú yìí àtàwọn àtòyìnbó àjọ máa jẹ́ pẹ́ ni tó bá ti commit crime mo dẹ̀ ní right láti sọ̀rọ̀ àjẹpẹ́ ayé ni London la wà bẹ́ẹ̀ ni tó bá tẹ́ lọ́rùn ìwọ náà lọ gba visa kó máa bọ̀ kájọ wá jókòó sí London àbọ̀ wọn bó ṣe ń lọ àjẹpẹ́ ayé ni Yoruba Nation no going back àwọn ọlọ́nà méjì àwọn ọlọ́nà méjì àwọn ọlọ́nà méjì Yoruba Nation lọ́nà wa àwọn ọlọ́nà méjì àwọn ò jẹ́ kí Tinubu kó fàbú wa Tinubu lè dì sí bàwá irọ́ àwa ti gba kámú Yoruba Nation ni mo ń bọ̀ then make a call jàre then make a call. Báwo ló ṣe ń lọ ládùúgbò yín ẹ̀yin tèmi lórí Instagram àti Twitter gbogbo ẹ̀yin ti Lagos Island ti dáadáa lẹ́wà mo ti bọ́ sórí train alright later ṣé dáadáa mo tún kí gbogbo lé àwa àtàwọn òyìnbó lájọ ń gbé kò sí àwọn ọmọ Eastern European náà àwa àtàwọn pure òyìnbó ni mo jọ ń bá gbé láti 25 years àjọ ń gbé àjọ ń sùn kò sí nǹkan tó lè sọ àjọ nílùú yìí nísìnyí báwọn náà ṣe wá gba ìlú mọ́ wa lọ́wọ́ èmi àti wọ́n jọ nílùú yìí lọ́wọ́lọ́wọ́ ni àì máa jẹ́ pé ni àjẹpẹ́ ayé ni bẹ́ẹ̀ ni a tún gbéra lọ sínú city tún ṣeré lọ́ntẹ̀ a máa mind the gap oní Nàìjíríà mo kí bàbá mi Kẹ́hìndé Sàlámì oní Nàìjíríà máa ṣiṣẹ́ mò ń bọ̀ ó ti ṣiṣẹ́ tán ó kù díẹ̀ Nàìjíríà máa ṣiṣẹ́ lóòótọ́ ó kù díẹ̀ ni a ṣiṣẹ́ lọ́la Nàìjíríà o àwọn jẹ́ kí politician kankan tún fàbú wa mọ́ gbogbo àwọn politician ìbọn bastard ni wọ́n irọ́ ti kún ẹnu wọn ẹ̀jẹ̀ ló kún gbogbo ẹnu àwọn politicians yìí basic things wọ́n lè provide fún yín 24 years of democracy kò sí lọ síwájú poverty in the land smelly àfi kọ́ máa terrorize yín no human right ní human right orí social media náà lẹ́tí máa dẹ́rùbà wà báyìí lọ dẹ́rùbà ọlọ́pàá ẹ̀ ní Nàìjíríà á nà tiẹ̀ bàjẹ́ kò sí human right àfi kẹ́ wá di terrorist orí social media ẹ wá máa búlì àwọn tó ń sọ pé ká gba freedom àwọn ọlọ́pàá yín nísìn kò sí respect sójà kò sí respect no respect ẹ̀yin tèmi àwọn àpàdé lórí Star Radio jàre lórí Star Radio ní 11 o'clock àkápàdé níbẹ̀ lágbọ́dọ̀ lọ àníri jù bẹ́ẹ̀ lọ one love Yoruba Nation no going back. Dábọ̀.